ọ̀nàrẹ́bù wahab haruna egungbohun tó ń ṣojú agbègbè náà ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn gbogbo àwọn ará Agbéléàṣà lẹ́yìn tó bá wọn dunnú pé ìbò tí wọ́n dì nínú ètò ìdìbò tó kọjá ló fà á tí àwọn ìjọba ṣe bẹ̀rẹ̀ sí mú ohun mèremère wọ ìlú náà. Ó mẹ́nuba ilé ẹ̀kọ́, ọsibítù àti oyè tí ìjọba ìpínlẹ̀ Ògùn fún ìlú Agbéléàṣà. Bẹ́ẹ̀ ló rọ̀ wọ́n wípé tí wọ́n bá tún lè dìbò sí ojú kan nínú ètò ìdìbò tó ń bọ̀, gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ pátá ni ìjọba máa ṣe fún wọn. Ẹ gbọ́ bí ó ṣe sọ síwájú. Ẹ ṣé gan. Bákan náà mo kí gómìnà wa, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn gan. Gẹ́gẹ́ bí bàbá mi ṣe sọ̀rọ̀, kábíyèsí Ìṣèlú of Ìṣèlú Kingdom, ọ̀pọ̀lọpọ̀ ìlú wà tó tóbi jù Àṣà lọ, tó dẹ̀ ní gbogbo nǹkan tí àwa aṣòfin ta request fún kí wọ́n tó lè install ẹni ọba sílùú yẹn. Bọ̀ gẹ́gẹ́ bí Ìṣèlú ṣe sọ, a ò kàn lè déédéé fi èèyàn jọba láì jẹ́ bá a wò dáadáa, nítorí pé nǹkan tó ń pè lọ́ba kò ń ṣe nǹkan kékeré. Eléyìí tí mo wá fẹ́ sọ fún kábíyèsí òun ni pé ní agbára Ọlọ́run ọba Elédùmarè, orúkọ ọba ti ń da l'Ógùn State. Àsìkò tẹ́yìn débẹ̀ yìí, Ọlọ́run nílò yín orúkọ ọba jẹ́. Ọlọ́run Elédùmarè á fún yín ní ọgbọ́n, òye, ìmọ̀ tẹ́lẹ̀ máa fi tu ìlú Àṣà. Ìlú Àṣà Agbélé, Ọlọ́run ọba Elédùmarè á wọlá gbogbo orí tó péjọ síbí ilé yẹn, á fi jẹ́ kí nǹkan mèremère kó bẹ̀rẹ̀ sí ní wọ̀lú yìí. Mo wá fẹ́ bá gbogbo àwa ọmọ ìlú Àṣà àtàgbègbè ẹ̀ sọ̀rọ̀. Ọmọ Agbéléàṣà ẹ̀hó 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 o. Ẹ̀hó 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 o. Ẹ̀hó 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 o. Ọlọ́run jọ̀ọ́ kó dáa fún ni o. Lágbára Ọlọ́run, ayẹyẹ à ń ṣe lónìí a kò ní fi kábàámọ̀. Ayọ̀ àtàlàáfíà lẹ padà já fún gbogbo ilé o. Ṣé mo pé olóyìnbó máa ń sọ pé ń tẹ̀ máa lo òyìnbó, ó nígbà fún múrí nígbà fún padà. Ọba tí a jẹ ń bí lẹ́nu, rìsọ́ọ̀tì ìbò tó kọjá ó wà nù nǹkan tó bí o. Àwa lè máa mọ̀ o, ó wà nínú nǹkan tó bí ọba ìlú yìí. Tí a bá dẹ̀ wò ó, ẹ rí pé lẹ́yìn tá a dìbò tán, our incoming governor, Senator Olamilekan Adeola, inshallah Kudrat 2027 coming election, wọ́n wá sílùú yìí, wọ́n wá ṣe hospital fún wa. Hospital tí wọ́n kọ́ nítorí Àṣà àti gbogbo agbègbè ẹ̀ ni, àti nítorí akitiyan yín fún ìbò tó kọjá. Eléyìí ni gómìnà náà rò pọ̀ pé ìlú tó bá ṣe léyìí, àwọn need láti ṣe ẹ̀san oore. Kò dẹ̀ tọ́ síbẹ̀, gbogbo alárí ọ̀nà yẹn bó ṣe rí. Nǹkan tó dẹ̀ lè jẹ́ kí ọba kán lè máa wá sílùú ní gbogbo ìgbà, kán dẹ̀ lè jókòó síbí, òun náà ni pé kí good road kó wà. Tí ọ̀nà yẹn bá rí bó ṣe rí ní àsìkò ẹ̀rùn yìí, bí òjò ṣe ń kásẹ̀ lọ yìí, tó bá di àsìkò òjò kò ní ṣe é tọ̀ rárá. Nítorí ẹ̀, mo fẹ́ challenge wa, mo dẹ̀ fẹ́ charge wa pé ká jọ̀ọ́ gbogbo wa pátá, ẹ jẹ́ ká lọ bára wa sọ̀rọ̀ nílé. Láti over 50 years ago, a ò ṣe gómìnà rí. This is the right time. A ò fẹ́ ìbò ẹlẹ́yàmẹ̀yà.
Ìbò ó tó gẹ́, ègún burúkú ó tó gẹ́. Mo fẹ́ kí gbogbo àwa Agbélé Asá, Àgbọn Ìbẹ̀kú, gbogbo àṣìṣì táwa náà mọ̀ pé afẹ́rù nǹkan báyìí kó ṣẹlẹ̀ ságbègbè wa. Mo fẹ́ ká padà lọ́lé ká lọ ṣiṣẹ́ tó yẹ ká ṣe. Eléyìí ló máa wá tún wú gómìnà tó ń bọ̀ yìí lórí. Ifun òrùn tó ṣì wà lókè sì tán aṣọ gbẹ. Gọ́fúnà tún sì lè àpúrúfù ọ̀nà yìí. Ẹ lè gbọ́ ní news kẹ̀kọ́ gbọ́ Agbélé Asá road lójijì. So nítorí ẹ̀ mo bẹ̀ wá ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ takuntakun torí pé téèyàn bá ṣe ní lóore ọpẹ́ là ń dú. Kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ fún gómìnà àbí Yáyì ju ìbò lọ nínú ẹgbẹ́ APC. Kábíyèsí sà tí wọ́n fẹ́ jẹ lénìí, ẹ wo àwọn bàbá wa tí wọ́n ti jẹ ṣáájú. Tẹ́ bá wo kábíyèsí mi tí wọ́n fi máìkì lẹ̀ tí mo fi sọ̀rọ̀ yìí, ẹ rí i pé ìdúró wọn ó kí dáadáa. Tẹ́ bá dẹ̀ wo ọba Kóyè, ẹ rí bọ́n ṣe ń mọ́ láwọ̀. Tẹ́ bá wo ọlọ́jà, tẹ́ wo gbogbo àwọn kábíyèsí, ẹ rí kójú gbogbo wọn ó wà òkè ó ń gúnrégé. Ọmọ ìrìn wọ́n rìn ni o. A kì í jẹ ọba jókòó sílé. A máa ń jẹ ọba, a máa tún wá kúrìn ẹsẹ̀ ara wa ni. Tẹ́ bá jọba tẹ́ kàn jókòó sójú kan, tẹ́ rò pé kí gbogbo ẹ máa wá bá yín bí kò pọ́síbù o. Ọlọ́run Elédùmarè á fún yín ṣe. Gbogbo àwọn tó ti wà níwájú ẹ béèrè bọ́n ṣe ń rìnrìn wọn. Gbogbo ibi tó bá yẹ kẹ́ ẹ tọ̀, gbogbo ibi tó yẹ kẹ́ ẹ múwèé lọ, gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ pè fún ìdàgbàsókè ìlú yìí, ẹ try láti ṣe. Ọlọ́run ọba Elédùmarè á wà pẹ̀lú wa o. Thank you. Bákan náà ni igbákejì alága ìjọba ìbílẹ̀ Àríwá Yewa Dókítà Olúṣọlá tí igbákejì rẹ̀ Ọ̀gbẹ́ni Ìlọ̀ ṣojú fún bá kábíyèsí dunnú púpọ̀ lórí bí ọ̀rọ̀ yìí náà ṣe wáyé. Ó sì ṣe ìlérí wípé àwọn yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí láti lè mú ìdàgbàsókè bá ìlú Agbélé Asá. And I pray that Almighty God grant him wisdom, good health, and the strength to lead his people with peace, justice, and understanding. I also urge the good people of Agbélé Asá to give Kábíyèsí their support and cooperation. May this new reign usher in greater unity, peace, prosperity, and development to the kingdom. Once again, congratulations to His Royal Majesty and the entire people of Agbélé Asá Kingdom. Kábíyèsí o, thank you and God bless you.